So now ẹ̀yin olólùfẹ́ Abebi pẹ̀lú Ayọ̀ Olaiya àti olólùfẹ́ Mide Martins, mo mọ̀ pé ẹ enjoy fíìmù yìí, ẹ like ẹ̀ gan lọ́pọ̀lọpọ̀. Kí ni nǹkan tí ẹ lè comment nípa fíìmù yìí àti pé kí ni nǹkan tí ẹ tún lè comment nípa Ayọ̀ Olaiya? Ẹ wo iṣẹ́ tí Ayọ̀ Olaiya ṣe nínú sinimá yìí, báwo lẹ ṣe rí sí? Báwo lẹ ṣe like ẹ̀ sí? Then ẹ wo Mide Martins, ìyẹn màmá ìyàwó Afeez Ọwọ́, báwo lẹ ṣe rí iṣẹ́ wọn nínú fíìmù yìí? Mo mọ̀ pé ẹ like fíìmù yìí gan. Ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ló tẹ̀ máa ń sọ pé Mide Martins, mo like wọn gan, mo fẹ́ràn wọn gan. Kí ni nǹkan tí ẹ lè comment nípa wọn? Ẹ jẹ́ ká sọ̀rọ̀ ní comment section. Abebi ọmọ ológo rè o, ọmọ ológo tí wọ́n jẹ́ lẹ́nu tí wọ́n lè jẹ́ tán, ọmọ ológo tí Ọlọ́run ọba mi Olódùmarè fún ní ògo. Abebi ògo rẹ kò ní parẹ́, ta ló sọ bẹ́ẹ̀? Àwọn olólùfẹ́ rẹ ló ń ṣàdúrà bẹ́ẹ̀. Abebi náà wá ní pé ó gbẹnu tán o, ẹ jẹ́ kí n ṣàdúrà fún àwọn olólùfẹ́ mi nílé lóko lọ́nà odò. Abebi ní gbogbo ẹ̀yin tí ẹ̀ ń love tòun lágbára Ọlọ́run, ó ní pé ìkọ́ bá ìkọ́ mo jò lọ́nà, ó ní kọ́kàn ò ní kọ́ yín o. Ó wá ní àwọn ọmọ tí yín náà wọ́n máa rógo lò. Ẹ ṣàmì kẹ́ ẹ gbé tó ẹ̀mí. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, torí orí ìkànnì yìí láti máa gist ara wa, láti máa gbéra wa débẹ̀ bó ṣe ń lọ. Mummy daddy, báwo lẹ ṣe rí sí? Báwo ni fíìmù yìí ṣe lọ? Kí ni nǹkan tí ẹ lè sọ nípa fíìmù yìí? Mo mọ̀ pé ẹ máa sọ nǹkan gidi nípa fíìmù yìí. Ta ló sọ bẹ́ẹ̀? Abebi ló sọ bẹ́ẹ̀ nígbà tí ó ń sọ fún wa pé fíìmù yìí location ẹ̀ ó lọ far gan o, stress wà ń bẹ o, wàhálà àní Ọlọ́run ò ní jẹ́ kó rí wàhálà Abebi. Kí wá ní nǹkan? Ó ní ẹ bá mi bèèrè lọ́wọ́ àwọn olólùfẹ́ mi nílé lóko, ẹ bá mi bèèrè lọ́wọ́ wọn pé ṣé mo ṣe dáadáa nínú fíìmù yìí. Ó ṣe dáadáa Abebi. Àwọn èèyàn náà máa comment, wọ́n máa sọ nípa fíìmù yìí, bí fíìmù yìí ṣe lọ. Ayọ̀ Olaiya, actor ńlá ni o, mo ní parọ́ fún yín, actor ńlá ni Ayọ̀ Olaiya. Abebi ìwọ náà actress ni ẹ, ìwọ náà ń try, Ọlọ́run ń try. Báwo wá ni Mide Martins? Màmá gbogbo wa, Mide Martins, ìyá alálùbáríkà, ìyá tó ń jẹ́ lẹ́nu tó ń ní jẹ tán, ìyá ọmọ ológo, ìyàwó Afeez Ọwọ́, màmá yìí kàn shine ni, màmá yìí kàn fine sí lójoojúmọ́ ni. Mide Martins ò ní kú o, Abebi ò ní kú o, Ayọ̀ Olaiya ò ní kú o. Gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá tẹ́ ń gbọ́ wa náà, nǹkan kan ò ní ṣe gbogbo wa láṣẹ Èdùmàrè. Ọdún ń lọ díẹ̀díẹ̀ báyìí, ọdún tí ń bọ̀ báyìí lágbára Ọlọ́run, ní kú o, àní ogun accident lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ dẹ̀ má gbàgbé láti subscribe sórí ìkànnì yìí, torí orí ìkànnì yìí láti máa gbéra wa débẹ̀ nípa àwọn sinimá tó bá ti fẹ́ jáde. Ẹ ti wo sinimá kan, bóyá ẹ ti wo 1 ẹ̀ ń wá 2, ibi náà lẹ ti máa rí. A máa fún yín ní notification tó bá ti jáde. Funky TV, ẹ subscribe sórí Funky TV.